tó ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń láǹfààní láti máa wò wá ẹ kú dédé wòyí a kú ọdún o ẹ̀mí wa yóò sọ̀pọ̀ rẹ̀ ọ̀nà wa yóò là sówó yóò là síre yóò là sáìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ orí ètò wa náà la tún balẹ̀ sí ẹ má gbàgbé o ìṣẹ̀dálẹ̀ àbínibí wa la wà ẹ́ nítorí náà ẹ máa share rẹ̀ ẹ máa like ẹ ń pín ẹ sì subscribe ẹ jẹ́ káwọn èèyàn yín nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ètò tí ń sọ nípa àkọ́ni ilẹ̀ Yorùbá ó tún ti dé o mo lẹ́ẹ̀ kú ọdún ẹ tí ẹ bí mi pé ṣé ìran Yorùbá náà máa ń sọdún kérésì ni ìran Yorùbá ń sọdún kérésì èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ọlátúndé Ọláwuyì Ògúnníran ni mò ń fi gbogbo ẹnu sọ fún yín pé ìran Yorùbá ń ṣe kérésì bóyá lẹ tí ẹ mọ̀ pé ìkan lára àwọn akọni ilẹ̀ Yorùbá ni Jésù Kristi ẹ̀là ńlá wa mọ̀ sí tí ń ṣe ọmọ bíbí inú Olódùmarè ọ̀dà bẹ́ẹ̀ bá gbà yín ò gbọ́ ó yẹ kẹ́ ìgbélé ìgbọ́ pé ìran Yorùbá wá láti ilẹ̀ Mẹ́kà irọ́ ni àbóòtọ́ òótọ́ ni ilẹ̀ Mẹ́kà nìran Yorùbá ti wá nítorí náà ànábì Muhammadu àti Odùduwà wọ́n tán tó gbàgbọ́ ńgbọ̀ bá yá ìtàn ọmọ sọ́ra rẹ̀ gbogbo rẹ̀ náà láàtú fún yín ẹ̀yin èèyàn wa mo sì lè rí fún yín pé lónìí ọjọ́ ọdún àjò àmẹ́mu burúkutu náà ti wà nílẹ̀ o ẹran àgbẹ̀ ń bẹ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ìtàn tá a sọ lónìí ẹ máa da nǹkan áyà ẹ máa jẹran àgbẹ̀ ẹ máa gbádùn ara yín kò sí wàhálà o ká máa gbádùn ni ká sì máa jẹun ọjọ́ òní ọjọ́ ìhánilẹ́bùn ọjọ́ ìfúnnilẹ́bùn ọjọ́ ìṣenilóore nítorí wípé akọni tá à ń sọjọ́ ìbí rẹ̀ lónìí òòrè lọ́wọ́ a ṣe wá nítorí náà ìwọ náà máa ṣoore o akọni tá a sì sọ̀tàn rẹ̀ lónìí òun náà ṣoore ọ̀nà wo ló gbà ṣoore bó ló ti ṣoore ẹ dákun ẹ fún mi ní músíìkì. ẹ ṣeun ẹ máa mèlíkì níbi tẹ́yìn wà ẹgbẹ́mu tèmi náà bẹ́ wájú mi tí mò ń wò báyìí àwọn olóòtú mi ní ẹni mọ́dà nǹkan yà lórí afẹ́fẹ́ tẹ́ mọ̀ pé ń tà ń ṣe ó ní ṣe pẹ̀lú àsìkò tí n bá bẹ̀rẹ̀ sí ní dà sí ìgẹ̀ nísìn ọ̀rọ̀ ọ̀fẹ́ ju àsìkò lọ ìdí náà tí wọ́n fi ní ń farabalẹ̀ òórùn rẹ̀ gan-an bíi kí n gbé kí n mú kí n gbé kí n mú ẹ̀yẹ sàmọ̀dáyà ẹ mọ̀ járan jẹ Akínwálé Mọ́tọ̀ ńlá kọni tá a mú wá sórí ètò lónìí Akínwálé Mọ́tọ̀ ńlá kọni o Akínwálé Mọ́tọ̀ tá à ń wí yìí bàbá ńlá bàbá rẹ̀ Ògúnṣọlá ní ń jẹ́ Ògúnṣọlá tá a sì ń wí ọ wá láti Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ náà ti bá Jáàdì wá síbàdàn jagunjagun ni akínkanjú ológun ni ológun bíi irú mi báyìí ó lè dọ́fẹ́ mo fẹ́ lè sọ pé ìlàjì tí mo ní lò náà ní ẹ mọ́ dènà dèmí o ológun ó sì lé lógun ọmọ ogun jà gidigidi nígbà tó dé sílùú Ìbàdàn gẹ́gẹ́ bí ológun
ilé tó dé sí nígbà náà ilé atọ́mọṣe ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ ilé tí ń pè ilé atọ́mọṣe, ẹ̀yin tẹ́ ẹ sì mọ̀ ẹ ti máa sọ pé ilé atọ́mọṣe ń bí báyìí lọ́wọ́ fáǹfààní àwọn tí ò mọ̀ ilé atọ́mọṣe ń bẹ ná Léndé nílùú Ìbàdàn. Tẹ́ ẹ bá wá fẹ́ mọ̀ ná Léndé ẹ kọ̀wé sólóòtú àti aláṣẹ iléeṣẹ́ yìí, wọn ò mú yín dé ná Léndé, owó díẹ̀ náà ní ọ̀nà yín, wọn sá lè mú yín lọ ọbẹ̀ lọ́fẹ̀ẹ́. Ògúnṣọlá ló bí Akínwálé àti Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun ńbẹ̀ ní ẹ ti bá Jáàdì wá sílùú Ìbàdàn gẹ́gẹ́ bí akínkanjú, gẹ́gẹ́ bí ológun. Wọ́n tulẹ̀ fún wọn nìbàdàn, wọ́n sì dó sí ná Léndé, ṣùgbọ́n kì í ṣe ná Léndé gan-an ìní pàgọ́ sí o, kì í ṣe ná Léndé nílé atọ́mọṣe gan-an ìní kọ́lé tí wọ́n sí. Àwọn náà kúrò ní ná Léndé ń gbòògù ṣe gàjà, wọ́n lọ sí Lábọ́ níbi tí agboolé wọn wà títí di òní lọ́jà Àgbó. Ṣé ẹ mọ̀ pé Lábọ́ kò jìnnà sí oríta Apẹ̀rin, bẹ́ẹ̀ ni ò jìnnà sí Bẹ̀rẹ̀. Ẹ ṣáà ti mọ̀ tẹ́ bá ti da gẹ̀rẹ́gẹ̀rẹ́ Bẹ̀rẹ̀, tẹ́ ẹ kúrò ní Ṣúàwẹ̀lé, tẹ́ ẹ kúrò ní Ọ̀rànyàn, ẹ ṣeun ẹ ti dé Lábọ́. Ọ̀nà kan tó yà, eléyìí tó yà lọ́sọ́nà Ẹlẹ́ta, eléyìí tó ṣe mọ̀ pé èyí tó yà bó ṣe yà ẹ ti kan ilé ẹ ti máa rí ọ̀nà tó yà lápọ̀ tó ẹ mọ́ yà bẹ́ẹ̀ o. Eléyìí tó yà lọ sí apá Àlàáfíà báyìí tó lọ tààrà ní ọ̀nà ọjà Àgbó tó lọ. Ibi tá ń lọ gan kọ́hún, ibi tá ń lọ ni wípé Akínwálé ó jẹ́ ọmọ Ògúnṣọlá yìí ọmọ méjì péré lolódùmarè jíǹkì fún. Àkọ́bí ọmọ rẹ̀ l'Adésínà. Adésínà náà jẹ́ jagunjagun, ó lé lógun. Agboolé tiẹ̀ náà ìlú Ìbàdàn náà ló wà. Lẹ́yìn ìgbà tó bí Adésínà tán ló wá bí Akínwálé. Akínwálé ni àbúrò Adésínà. Nígbà tí ogun ṣẹlẹ̀, nǹkan kan ṣẹlẹ̀ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, Ògúnṣọlá, Adésínà àti Akínwálé. Ṣé ẹ rí Akínwálé tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun náà ni àwọn èèyàn ń pè ní Mátọ, nítorí wípé èèyàn jẹ́jẹ́ àbíwá pẹ̀lẹ́ ni, ṣùgbọ́n bí ọká báyìí ni. Ṣé ẹ mọ̀ pé ọká níwà tútù, ọká ò le, wọ́n ti gbé dé o, ọká ò le rárá, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tọ́ ọká oró lẹ tọ́. Bí èbá ṣàràn sí ọká ìbáyàn jà, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Akínwálé Mátọ ti jẹ́. Ó fẹ́ ìyàwó méjì lọ́lọ́run sì fi fún un, àbí lọ́yàn fúnra rẹ̀ ní àti ẹ̀ pé ni. Ìyàwó méjì ló ní. Adéyínká lóko àkọ́kọ́, Ọ̀ṣùnbùnmi lóko kejì. Ṣùgbọ́n ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ rẹ̀ lónìí tó ní í ṣe pẹ̀lú àyájọ́ ọdún tá à ń ṣe lọ́wọ́, ó ní pé Akínwálé Mátọ mọ̀ fẹ́ràn àlejò. Ó lè yọ ojú rẹ̀ fàlejò, ó fẹ́ràn kó máa ṣàlejò. Ẹ sì mọ̀ pé Ọlọ́run ọba náà fẹ́ràn ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa, ká kóyàn mọ́ra, ká ṣàlejò. Nípa àlejò ṣíṣe, igbá rẹ̀ ń lé sí àwo rẹ̀ ọ̀fàya. Olódùmarè bùkún púpọ̀, ó lẹ́rú tọ́pọ̀, ó sì láwọn èèyàn tọ́rọ̀ gbà yíká. Ìlú sì fẹ́ràn rẹ̀, wọ́n sì fún ní oko níbi tó dó sí lẹ́yìn agboolé wọn tí ń bẹ ní ọjà Àgbó. Oko wọn ń bẹ, a lè gbọ̀nà Àjíà, tá a bá gba Àjíà tá à ń lọ sí Ọdẹ́yalé,
láàrin Àjíà sí Ọdẹ́yalé á ti kan abúlé Mọ́tọ̀ ọ̀nbẹ ń bàdàn títí di òní tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó fẹ́ràn àwọn èèyàn púpọ̀ a máa ṣoore. Ṣé wọ́n ọ̀háwọ́ ìntọ́ bá ti ní ọmọ ń bò má bẹ́ ni, kódà ó tún máa wọ́nà bó tún ṣe gba tẹlòmíì mọ́ tí ẹ ìwà tí ọ̀dà ni o. Ẹja àfilẹ̀ o bọ́ o sì ń ṣe lọ tá à ń wí tọ̀ gbọ́ níjọ́ kan ọ̀dà gbogbo ẹ̀ lẹ̀ bọ́rọ̀ ilé ayé ti rí nù. Ẹ̀yin ọmọ ọdẹ ẹjẹ́ ń fún yín lápẹẹrẹ kan. Bẹ́ẹ̀ bá pa áyán fẹ̀yìn lélẹ̀, tó bá ìfẹ̀yìn ẹ̀ lélẹ̀ ó ti kọjú sẹ́lẹ̀dà rẹ̀ nu ọ̀tàn nù. Bẹ́ẹ̀ náà lẹ́yìn èèyàn bó o ní tó rí o ní láyé ọ fẹ̀yìn lélẹ̀ tó kọjú sẹ́lẹ̀dà rẹ̀ náà ni níbẹ̀ náà lọ ń lọ. Gbogbo tó o ní nílé ayé tó bù má bẹ́ ò lè gbé kankan lọ. Ọ wá ṣe bí Akínwálé Mọ́tọ̀ máa ṣoore máa fi fúnni. Sórí bó ṣe ń ṣoore tó fi ń fúnni ò ń to ìṣúra àjọ síbì kan ni. Ọmọ rẹ̀ ó jẹ́, aya rẹ̀ ó jẹ́, ìrandíran rẹ̀ á sì máa sọ̀rọ̀ wọn ní rere. Mọ́tọ̀ wọ́n lọ sójú ogun gẹ́gẹ́ bá a ti sọ pé ogun tí Ìbàdàn jà tó lágbára jù iná lógun Èkìtì parapọ̀. Lójú ogun yìí ló dákẹ́ sí. Bó tilẹ̀ jẹ́ pé kò sí láyé mọ́, n tó ṣe lẹ̀ a lè gbàgbé, èmi ò lè gbàgbé, ìwọ ò lè gbàgbé, ìlú Ìbàdàn ò lè gbàgbé. Bó ti jẹ́ pé Jésù Kristi táwọn oní ẹ̀sìn Kristẹni ti ń ké pé ò sí láyé mọ́, ṣùgbọ́n tó ti ṣe lẹ̀ nítorí tàwọn ọmọlẹ́yìn rẹ̀ n ò lè gbàgbé. Ṣé ẹ wá rí pé Mọ́tọ̀ yìí sọmọ àlè ó ní baba tó fi jọ? Ṣé wọ́n ní baba tó fẹ́ fi tiẹ̀ jọ? Ẹjẹ́ á ṣe eré o kẹ́ lè máa ṣàjọyọ̀ lẹ́yìn ìgbà táwa náà bá sí mọ́, kínú àwọn ọmọ wa kó lè máa dùn sí wa. Yóò ju wa ṣe o. Á lọ lọ́sẹ̀ yìí, ṣùgbọ́n ká tó lọ o ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀, ẹ sọ̀bscribe, ẹ pín káàkiri. Ẹgbẹ́ran yín kẹ́ ẹ máa jẹ́ bí ẹ ṣe ń fún wa lórin ẹ wo ara mi ò balẹ̀ mọ́. Ẹmu yìí mo gbọ́dọ̀ mú ká tó parí ètò. Ọlátúnjí Ọláwuyì Ògúnníran lórúkọ tèmi. Ire lójú owó rí, ire lójú wọ́n mọ̀ rí o. Ó dàbọ̀.